ẹ̀yin tèmi báwo ni o ṣẹ́ wá lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́ ṣẹ́ wá yes èmi ò lè ṣe kí n má wo Bísí Ológe show èmi ò lè ṣe kí n má wo Bísí Ológe show ó ti gbádùn jù o Bísí Ológe show ẹ máa wò ó ẹ má gbé kúrò ńbẹ̀ o àríyá pọ̀ ńbẹ̀ ó ń ṣàn àríyá ń ṣàn Bísí Ológe show iyọ̀ ni. àdìjọ́ mi lórílẹ̀ ṣe ẹ bá ń ṣe kúlú ọ̀la ọ̀kan àwọn tí wọ́n bí bàbá kábíyèsí gbogbo orin tí ń ṣẹlẹ̀ yìí ní sí kábíyèsí ṣiṣẹ́ tí yín o iṣẹ́ àwọn tí wọ́n bí yín ni ó dìjọ́ tẹ́yìn náà bá jókòó táwọn ọmọ yín bá ń ṣe báyìí lójú ayé yín ọlọ́run tó fi iṣẹ́ yín wọ̀nyí olùwàmọ́sẹ̀ bá yá fún wọn. àmín. bismillah ìpolówọ́lá. bismillahir rahmanir rahim qul huwallahu ahad. Allahu samad lam yalid wa lam. Kékeré rẹ̀ ti tẹ̀sí ọlá ẹ wà á lu ọlá ńdọ́jọ́ alẹ́ ni. Àmín. Àyíkọ́lá àdùkọ́ á. Àmín. Wọ́n wájú yìí kò ní fi lé òkú yìí lọ́wọ́. Àmín. Àmín. Fi lé lọ́wọ́. Àmín. Ìwádìí ọ̀rọ̀ ọ̀là láhàúlà. Wala quwwata illa billah. Kí àwọn yàrá máa wọlé. Máa wọlé. Kí àwọn yàrá máa wọlé. Máa wọlé. Sìn báyìí. Náà. Àwọn arúgbó ọgbẹ́ bí wa. Gbogbo ẹbí arúgbó. Bẹ́ẹ̀ ni gbogbo ẹbí arúgbó lápapọ̀. Kájọ di ọba láìpẹ́. Alábẹ́ yìí tẹ̀ ń fà yìí kò ní fi lé òkú yín lọ́wọ́. Àmín. Àbí yín ló fi lé lọ́wọ́. Àmín. Ọlá nàbí wa Muhammad. Sallallahu Bí ẹ alaihi máa ń ṣàdúrà wasallam. kó máa là á, lọ́tàdúrà ẹlòmíín fẹ́ gbà ní wọ́n ti kú kàn. Kábíyèsí pẹ̀lú ògùn Ọlọ́run má gbẹ̀yìn báyìí àgbálẹ́dì máa ń dún. Bí ìtẹ́ wà yìí ẹ pẹ́ bí o. Dáadáa. Àmín. Bí ẹ bá ń kánjú àbófẹ́ máa dà yín láàmú kó ní Lọ́wọ́ àníṣó lọ́hùn. ó di ẹni méjì. Ọlọ́dẹ kádé náà wọlé ní kíákíá. Ó di ẹni méjì. Èèyàn Ọlọ́run méjì ṣe bẹ́ẹ̀. ló fẹ́ bẹ́ẹ̀. Àwọn ìta ti ṣe Ọlọ́run ṣe bẹ́ẹ̀. Èmi lọ́mọ tó yín. Ó di mẹ́ta. Àwọn arúgbó family. Arúgbó family. Ó di mẹ́ta. Nǹkan sọ ni wọ́n. Àní ká máa ṣe dáadáa. Ẹ má ti lọ owó. Àmì ìta ti Ọlọ́run fi yọ́nú sí. Ọlọ́run ṣe bẹ́ẹ̀. Ó tó báwọn náà. Wọ́n náà gbé email láì owó. Ní ìsìn báyìí. Ẹ jẹ́ ká dìde lẹ́ẹ̀kan náà ká ṣàdúrà bẹ̀rẹ̀. A ṣe àdúrà bẹ̀rẹ̀ lẹ́ẹ̀kan náà. Mo wá fi ọ̀bẹ yìí gbogbo ẹni tó bá ẹ dákun fún wa ní ìṣèlú márùn tá a fẹ́ lò yìí. Ẹ dákun torí Ìta Ọlọ́run. fẹ́ ṣe ló pàtàkì. Akbar Allahu akbar. La ilaha illallah wallahu akbar Allahu akbar. Walillahil hamd. Allahu akbar kabira. Walhamdulillahi kaseera. Wa subhanallahi bukratan wa asila. La ilaha illallah wahda. Ajja sawada. ونذر عبدا وعز جودا وعز من عذاب ودا لا إله إلا الله ولا نعبد إلا إياه وخلصنا له الدين ولا كره الكافرون اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وعلى أصحاب سيدنا محمد وعلى أنصار سيدنا محمد وعلى أزواج سيدنا محمد وعلى ذرية سيدنا محمد وسلم تسليما كثيرا كثيرا الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا صراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين 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 يا الله أجوكو آمين آمين Nísìnyí, àgbọ̀ kéré, àgbọ̀ kíké, ìhà àtún mọ́tàyà sáà ìlú. أعوذ بالله من الشيطان الرجيم
بسم الله الرحمن الرحيم لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله وتلك الأمثال نضربها للناس لعلهم يتفكرون هو الله الذي لا إله إلا هو عالم الغيب والشهادة هو الرحمن الرحيم هو الله الذي لا إله إلا هو الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله عما يشركون هو الله خالق البارئ المصور له الأسماء الحسنى يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم صدق الله العظيم Ọlọ́run sọ pé Allahu Akbar. Allahu Akbar. Gbogbo ẹni tó bá gbé Al-Qur'ani tóbi láyé, Ọlọ́run ó sì máa gbé ní náà tóbi. Sọ pé Allahu Akbar kabira. Allahu Akbar kabira. Adúgbò lọ́dọ̀ Ọlọ́run. Alhamdulillah. Wọ́n ti kà yín. Ọ̀rọ̀ akábíyèsí kì í ṣàgbèjì. Mi ò gbé ẹ láṣẹ ìkọ́ tó kọjá Al-Qur'ani. Wallahi. Lẹ́ẹ̀fi tán. Àwọn èèyàn ti tán gan. Lẹ́ẹ̀fi ń ṣẹ́kù. Kábíyèsí ni wà Al-Qur'ani láti lọ sí 5,000 naira. Okùn méjì ló máa kà. Okùn méjì, okùn 5. Sórí ìdòkò wa lónìí. Wàhálà yà bẹ́ pẹ́. Kábíyèsí ní wà Al-Qur'ani bẹ̀rẹ̀ 5,000 naira. Bàbá wa MC Bọ́gà, ẹ̀kú ìnáwó. Wàhálà ìlú wọn ti ṣe. Ló bọ́ọ̀ ti ṣe nù. MC tó MC tó náwó. Gbogbo ẹbí arúgbó family Al-Qur'ani lélẹ̀. Ẹbí arúgbó alápapọ̀. Ṣé ojú mẹ́ta máa ń yòókù àbáyé? Báyọ̀ bá fẹ́ yàn bàbọ̀. Kò sí Al-Qur'ani kò fẹ́ bá gbàgbé ló gbà. Ó wà Al-Qur'ani. Àgbo ìgbé ọ̀rẹ́ mi ọ̀rẹ́ nàbà. Ló máa gbọ́ ìyáwá tí wọ́n ń kí wáyé lọ́wọ́. Ó wà Al-Qur'ani. Ó wà Al-Qur'an. Mo gbé bàdé sọ pé Ọlọ́run bá mi kọ́ kówó lẹ̀ náà má parẹ́. Ṣé Ọlọ́run bá mi gbọ́rọ̀ mi kábíire? Bá mi gbọ́rọ̀ mi kábíire. Mo fẹ́ kó ẹ àtọ̀ ẹ ṣàkàṣọ. Bá mi gbọ́rọ̀ mi kábíire. Olúwa bá mi gbọ́rọ̀ mi gbà. Bá mi gbọ́rọ̀ mi gbà kiri. Mo fi Kùránì yìí ṣàkàsọ́. Bá mi gbọ́rọ̀ mi gbà kiri. Bá mi gbọ́rọ̀ mi kábíire. Bá mi gbọ́rọ̀ mi ilá bíláhi alíyà azim. a wá ìṣọ́ fún ọmọ wa. Àtọ̀rọ̀ṣọ́ fọ́mọ. Gbàtí yẹn pé ẹ̀kọ́ báyìí tó láti kó mi àmọ́ lọ́wọ́. Pálí ti wà lé fún wa. Pálí ti wà lé gbogbo ọ̀lọ́. A lè bá ọlọ́run. A lọ sọ. Nísìnyí a gbọ́dọ̀ ṣe orí nǹkan wa ni o. Pípa àgbàdé náà àwọn táwọn ajá fà lọ́nà. Ilé wọn kọ́ láti lọ́ fà gbogbo wọn máa torí. Nísìnyí a wá ìṣọ́ fún ọmọ wa. A wọ aṣọ fọ́mọ. Sẹ́yìn Muhammad náà òde ni wọ́n sàyè. Ẹ bá wá aṣọ fún ọmọ wa. Kàńkà wa. Àdúgbò ọlọ́run lọ, ká ló sọ pé aláwọ̀ máa
صل على سيدنا محمد على سيدنا محمد وعلى آله وعلى آله وصحبه وصحبه وسلم. وسلم. ó di méjì àwọn bàbá nílẹ̀ Yorùbá wọn nípa mẹ́tàlẹ̀ dánlò láyé ìgbò òwúrọ̀ ìgbò ọ̀sán àti ìgbà àtàlẹ́ àwọn atáàmì náà kí náà takósàn wá sí dáadáa kábísọ̀ ní Allahumma salli اللهم صل ala sayyidina Muhammadin على سيدنا محمد wa ala alihi وعلى آله wa sahbihi وصحبه wa sallim. وسلم. akí Ọlọ́run الله ọba ọ̀gá àgbà ọba tí máa ń ṣe bó ti fẹ́ lórí ẹrú rẹ̀ ọba tó ń ṣe ohun tá a fẹ́ fún wa tó tún ṣe ohun tá a fẹ́ akí Ọlọ́run bàbá tí ń dára bẹ́ẹ̀ الله أكبر àlékún kí àlékún ìfànàbíwá Muhammad صلى الله عليه وسلم. ìfànàlọ́wọ́ tó tún wọ́n sábà ṣe lékún kí wọn. آمين pásítọ̀ fi lọ bọ́ọ̀lù ọ̀hún ṣe máa bí ọlọ́mọ lábẹ́ ló bá ṣe lékún kí wọn. آمين. bá àgbọ̀lọ́ rẹ̀ àfẹ́ dúpẹ́ kò sí bí ẹ̀ka wa lálẹ́ ní tó bá ọlọ́rẹ̀ ààrẹ ti rí àlejò tó ọlọ́run àlejò nínú ẹ bá ti sọ̀kùn wọn. Customer dáadáa ni àwọn àlejò wọ́n nínú lè ṣe àwọn àlejò ẹ bá ti sọ̀kùn wọn. ọlọ́rẹ̀ kò fẹ́ wọn yín o ẹ bá ti sọ̀kùn àlejò nínú wọn àwọn tún nìyẹn o. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم صل على سيدنا محمد صلاة تنجينا بها من جميع الأهوال والآفات وتقضي لنا بها جميع الآجات وتطهرنا بها من جميع السيئات وترفعنا بها عندك أعلى الدرجات وتبلغنا بها أقصى الغايات من جميع الخيرات في الحياة وبعد الممات. أقول صبي الله أكبر. أجاوي دادا كصبي الله أكبر. وابن صبي الله أكبر كبيرا. Ní ṣiṣẹ́ Ọlọ́run. Ìdí ẹ̀ ni pé tí ẹ bá ń ta wórógbó ó wá wò yí pé wórógbó tó ń ta yìí àwọn àtàbá yìí ẹ̀yàn ọmọ ẹ̀yà mú gbogbo tí àtàkù yìí ẹ̀yà jẹ́ nígbà tí láti pé àwa náà lè jẹ́ iṣẹ́ tá a lè jẹ́ ẹ jẹ́ ká jẹ́ ṣe é mọ̀ yí pé kò ní rí ní tàmájọ́ kejì ní ìrẹ́ ní dámi lóhùn. Allahu Akbar. Ṣùgbọ́n bí tí Ọlọ́run mójútó ṣe àfáàdé gbogbo ń tà fún àbárí lẹ́nìí tó bá dọmọ́ kó ná kó máa retí mi lọ́la wípé Ọlọ́run tún mú mi wá lọ́la yóò ná tálẹ̀ ní yóò sì máa retí mi lọ́la Ọlọ́run sì tún wá. Bàbá wa jagun Ọlọ́run ní jẹ́ ká padà sí kó tọ́ sí láíláí. Mo kí ìkàlẹ̀ yín dáadáa. Àpàdà sí gbogbo tó bá kò sọ ẹ̀dá kò ní kàn yín láíláí. Àmín. Tàbá wá ṣe kò ma nílé yín mo ti máa ń mú máìkì dání náà lè gbogbo àfáà tó wà níbẹ̀ ni wọ́n dùnnú. Mo rántí ijọ́ tẹ̀ ń sílé ilé tó wà níbẹ̀ yẹn bí mo ti mú máìkì dání náà lè gbogbo àfáà tó wà níbẹ̀ ni wọ́n dùnnú kò ń bẹ̀ ẹ máa ń ná owó dáadáa ní àṣìyà máa nísìnyí tí ọlá yín tó ti wá pọ̀ sí. ṣẹ́rí nínú tí ò ní jẹ́ kẹ́ ẹ tán ẹ ti fi lékún. Ó ti pọ̀. Wàláhì ẹ lékún nínú ọlá ẹ lékún nínú iyì ẹ lékún nínú ìṣe ẹ lékún nínú owó ẹ tún ti dọ́ba. Ẹ ti dọ́ba adé ti dé kábíyèsí o. Ọba kábíyèsí 100,000. 100,000 naira. ṣẹ́rí tẹ̀ bá fẹ́ ká ó lè wù yín pé ká má dá àwọn èèyàn láàmú tó já sí tó wà tó àdìkà lákàtà lọ́wọ́ tiwọn tó ti eyín sì kẹ́ẹ̀kan sọ 200,000 yẹn lélẹ́yìí àbí Mashallah. ìgbà dà sí ìyá Ọkọ lórí ẹ̀. tó ti eyín sì ibi kan ní àwà ní ọ̀nà kílódé ẹ̀ àgbà 200 ó lè fa ó ní ṣe ẹ̀wọ̀n ìnìmí Èdè wáìnì ni. ó ní kí ló ṣẹlẹ̀ ó lè fẹ́ gba 200 ó ní gbogbo àwọn tí wọ́n jókòó yìí tá jókòó
tí a bẹ̀rẹ̀ sí gba owó tá a wé yìí. nígbà tí a bẹ̀rẹ̀ sí gba máìlì nábà gba 400 ọba ní àmúlétọ̀ àbùṣekùṣe gbà náà. bóyá ètèmi pé yẹn gan olóòtúlù ti lè máa wò ó pé àkí ló ń ṣe káfá wa ń ṣe báyìí. àwọn ọlọ́yẹ̀ wá ń ṣe báyìí owó yẹn kéré. Thanks for watching this video. Please don't forget to click on subscribe button. Kindly comment and share. We drop new videos daily. Thank you. God bless you.